máa gbọ́ tí wọ́n ó ní bá kí ẹ ni máa gbọ́ ẹ máa ẹni sùúrù tí ó bá kún máa ṣe fídíò máa fi ṣe àkún níbí bá ẹ ń sìn rárá tọ́pìkì tá a wà Allah ní kí wọ́n pa ẹ máa gbọ́ tí ẹ bá lè sọ nípa Islam tá à ń sọ ẹ bẹ ṣe wá sókè ẹ lè bọ́lẹ̀ Allah ní kí wọ́n pa ẹni tó bá fi Islam lẹ̀ ibẹ̀ níbi tá a wà ń sìn so tẹ bá fẹ́ sọ sí ẹ lè tẹ̀síwájú kí nìdí tí wọ́n fi ok máa pa ẹni tó fi Islam lẹ̀ ṣe ilẹ̀ mọ̀ Yorùbá pé àwa ọmọ Yorùbá ẹ̀yin Fúlàní ẹ fi ilẹ̀ Yorùbá lẹ̀ so ọ̀rọ̀ Islam là ń sọ ń sìn Allah ní kó pa ẹni tó fi Islam lẹ̀ so ó ṣe wá ibi jẹ́ táwa ń bọ̀ nìyẹn. èmi wá nǹkan tí mo rí pé ó dà pé kinní yẹn wà bàyàsì ni pé No, ẹ Islam máa gbọ́ ó ti jẹ́ dáná inú tẹ bá fẹ́ sọ nípa tilẹ̀ Yorùbá ẹ ṣí péjì yín tẹ bá ti ṣí péjì yín kẹ wá máa sọ̀rọ̀ Yorùbá gbogbo àwọn ọmọ Yorùbá máa wá bẹ̀ bọ̀ báyìí sìn à ń sọ nípa Islam bó ṣe fẹ́ ba ilẹ̀ wa jẹ́ orí burúkú tó kó délé Haúsá kò sí Haúsá kan tó ń jẹ ọba kò sí Haúsá tó ń ṣe olórí ìlú mọ́ Fúlàní gbogbo wọn ẹ wo bí ìmọ̀ọ́mù Ọ̀fà bàbá ẹ̀rín wá láti Mali ni Sulaiman Farouk bàbá ẹ̀rín wá láti Senegal ni Kamorudeen Adabi bàbá yẹn náà rìn wá láti Guinea ni mi gbogbo wọn ọmọ gbọ́rú àlè yẹn ló lélẹ̀ wá ń ṣe no ẹ má mi bẹ́yìn wí mi ń pass message fún èèyàn gbogbo wọn ọmọ àlè yẹn ló wá ń ṣe adarí lọ́ndì ìmọ̀ọ́mù nílẹ̀ wa ẹ wo bí olórí burúkú kan náà tó wà l'Ógbómọ̀ṣọ́ ìmọ̀ọ́mù toilet àwọn bàbá yẹn náà rìn wá láti Mali ni mi ì bá yín wí o so báyìí sìn tẹ́yìn bá fẹ́ tẹ̀síwájú ẹ máa gbọ́ tẹ bá fẹ́ dáhùn sí kí nìdí tí Allah ní kí wọ́n pa ẹni tó fi Islam lẹ̀ tí ẹ bá ti sọ ìmọ̀ọ́mù kan wà ń bí ẹ lè bọ́lẹ̀ ṣẹgbọ́ ẹ ṣe. ìdí tí wọ́n fi ní kí wọ́n pa èèyàn nínú Islam àbí hello so ẹ jọ̀ọ́ ẹ tẹ̀síwájú náà mi ò gbọ́ wọn mọ́ ni tí ní sọ́dà ẹ sọ̀rọ̀ àfẹ́ interrupt yín. ok wọ́n sọ pé kí nìdí tí wọ́n fi ní kí wọ́n pààyàn nínú Islam lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ tí wọ́n béèrè yẹn ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n ibi tí mò ń gbà lọ wọ́n ẹgbẹ́ jẹ́ kí nígbà pọ̀ ń bẹ̀yẹn ẹ tún fún wa ẹ mọ̀ tẹ́ ẹ bá ti lè sọ ẹ lè bọ́lẹ̀ mọ́mù kan wà ń bí wọ́n máa tẹ̀síwájú ṣẹgẹ́ so. níbo ni kura níbo ni Ọlọ́run ti sọ pé ká. Allah ló sọ̀rọ̀ Allah ṣẹgẹ́. níbo ni Allah ti sọ pé ká pa èèyàn báyìí. wọ́n ti bá yín gbé Kùránì yẹn sí wàá dúró wọ́n ti bá yín gbé sí ó jẹ́ àdìsí náà lẹ́fẹ̀ẹ́ a máa fún yín ìjọba lè fẹ́. so gbogbo àjọ ní àgbọ́yé tó wà ń bẹ̀ pé wọ́n ní kí wọ́n pa ẹni tí ó fi Islam lẹ̀ ṣùgbọ́n inú tó yà mí lẹ́nu ni pé èmi ò tí ì rí kí wọ́n ṣe ní ọ̀dọ̀ wa ní ibi tí èmi ti wá lẹ́kọ̀ọ́. ok alakọ́dí ṣé tó bá ti bẹ̀rẹ̀ ṣẹ̀ríà ìgbà yẹn ká dúró dè káwa máa ṣe máa ṣe nígbà tí ẹ gbé wá nísìn. ṣé ká dúró tó bá ti bẹ̀rẹ̀ ṣẹ̀ríà kó máa pa àwọn èèyàn àtà tó sọ síta àbí kó ti mọ̀ nǹkan tó ń bọ̀ wá bá wọn tó ti ń ṣe nílẹ̀ Haúsá ká lè dákẹ́ kó sọ gbogbo àwọn èèyàn wá di mẹ̀kúrú tó bá ti gé wọn lọ́wọ́ nílẹ̀ Haúsá wọ́n ń bọ̀ lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá. ṣé nǹkan tí ok mo ti gbọ́. ẹni ṣe ká dúró ẹ fẹ́ ká dúró dé ìgbà yẹn. a lè dúró lóòótọ́. bá jẹ́ ọmọ Yorùbá lóòótọ́ ẹ mọ̀ pé a nílò Islam nílẹ̀ wa ẹ ṣe. a nílò rẹ̀ ẹ jẹ́ kí mi wá ṣàlàyé tèmi ẹ ti sọ tí. ẹ ṣe ẹ ti ní wọn tí màá lò nílẹ̀ wa ìmọ̀ọ́mù ẹ̀ka alẹ́ lè ṣe máìkì ni. bẹ́ẹ̀ aláwa àtẹ́ǹtì wọn. Okay now unmute. Imam Ali bóyá Ali dẹ̀ ẹ̀yin náà ẹ̀yin wa ẹ̀kan imagine kí o gbọ́ àwa nílẹ̀ Yorùbá káwa máa já àwọn orúkọ rádaràda orúkọ lárúbáwá Muhammad Ali Hasan Abdul kínní kan wọ́n ti gbalẹ̀ nìyẹn wọ́n ti sọ wá dọmọ lárúbáwá nìyẹn so Imam Ali ẹgbóhùn sókè wa àmọ́ bóyá ọmọ lárúbáwá ni wọ́n bá yẹn sìn Imam Ali yẹn ṣó wà ń bẹ̀ ṣá. Mohammed lè tún gbé sókè o Alakọ́dí ṣe jábọ́ ni. ẹ jọ̀ọ́ kí Ìmáàmù Ali tó sọ̀rọ̀ since tí o ti sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ṣé mo lè sáré sọ̀rọ̀. nǹkan tí mo kàn fẹ́ sọ a ti rí àwọn àáfàá méjì bóyá Fúlàní dẹ̀ ni wọ́n tí wọ́n sọ̀rọ̀ boldly
ìkan ó sọ bóòlì ní pé òun lè fẹ́ ọmọ ọdún 6 òun dẹ̀ lè bá sùn tara ẹ̀ bá gbà. ìyànjú tèmi fẹ́ gba gbogbo àwọn Yorùbá mùsùlùmí tán sì ń kọ́ ọmọ lọ ilé kéwú, gbogbo yín tẹ lọ́mọbìnrin kéékèèké nílé kéwú, ẹ lọ máa pe àwọn ọmọ yín kẹ lọ máa tẹ̀ wọ́n nínú. majority àwọn ọmọ kéékèèké làwọn àáfàá yẹn máa ti máa bá sùn tó ń dẹ̀ máa kó jáyà sí wọn lọ́kàn pé wọn ò gbúdọ̀ sọ. ẹ kó àwọn ọmọ yín kẹ lọ mú wọn lọ sí hospital kán lọ chẹ́ẹ̀kì wọn. gbogbo àwọn ọmọ yín làwọn àáfàá ti tọwọ́ bọ̀ nídìí, gbogbo àwọn ọmọ yín kéékèèké làwọn àáfàá yìí ti ń bá sùn. ẹ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú, gbogbo ẹ̀yin Yorùbá tẹ ṣe ń kó àwọn ọmọ yín ọmọbìnrin yín lọ lé kéwú, ẹ lọ kó gbogbo àwọn ọmọ yín kúrò nílé kéwú, gbogbo wọn náà ń bá sùn. ìyẹn lèmi kàn ní kémi sáré sọ ọ. ẹ ṣé. Mo rí pé wọ́n tún mọ́ yọ mí school nínú kinní ilẹ̀kùn, mo dẹ̀ ní mo fẹ́ béèrè ṣùgbọ́n ẹ̀yin lẹ kọ́kọ́ ju ìbéèrè lẹ̀, ẹ jẹ́ kí n béèrè tí mo wá béèrè o. mo rò fún ìgbẹ́ ti béèrè ìbéèrè wọ́n sì ti dá yín lóhùn náà. No, àwọn ni wọ́n padà fi béèrè dáhùn àbí báwo mo ṣe fẹ́ sọ. ó pé ẹ ń sọ̀rọ̀ pé Ògún Ṣàngó wọ́n dẹ̀ sọ fún yín pé number one. kò sí time láti entertain ẹjọ́ wẹ́wẹ́ a ti sọ fún yín pé nípa Islam là ń sọ ń bí so Imam Ali ti dé padà so ẹ lè àfẹ́ǹsì Imam Ali. nípa òfin ìṣèlú lèmi fẹ́ sọ. Àlàkọ́dí nípa Islam làwa ń sọ, tẹ bá fẹ́ sọ nípa òṣèlú bí a nípa politics Tinubu ló máa wọlé ó máa ṣọdún méjì. Rárá, nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn. ọ̀rọ̀ Islam là ń sọ so tẹ́ bá ti ní topic nípa Islam. ó yẹ mú kan wá ó yẹ mú wá. so topic Islam là ń sọ tẹ́ bá ìfẹ́ tẹ̀síwájú aláwa ìfẹ́ lè bá wọn sọ̀rọ̀. kí ló rò like a fellow Muslim ó náà lè fẹ́ ọmọdé excuse me ó náà lè fẹ́ ọmọdé like kí lè rí sọ sí yẹn ṣé ó wà permissible ní religion yín kẹ́ máa bọ́mọdé sùn kẹ́ máa fẹ́ wọn. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam. so ṣe sọ. mo sọ. ṣé wo kéésì ànábì ọmọ ọdún mélòó ni Aisha àgbà tánàbì fẹ́. ìbéèrè tẹ́ béèrè yẹn kò ń ṣe tí ẹ lérò ló wà nù tó bóyá ẹ ti ní kankan ní máìndì tẹ́lẹ̀ torí intel fi ṣẹ̀rí kò ń ṣe nǹkan ẹyọ kan àdíìsì póríṣiríṣi lórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ṣe ti sọ ọ̀rọ̀ dẹ́pọ̀ lórí ẹ̀ táwọn afáàgàn ti àgírí lé lórí tí wọ́n àgírí lé lórí rárá tẹ́ pé wọ́n tọ̀ lọ́rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀. ẹni sùúrù ijma wà lórí age Aisha gbogbo wọn agree every single one there's a age ṣé àwọn nǹkan tó ń jẹ́ ijma consensus unanimous gbogbo wọn agree on the age. báwo lẹ́yìn ṣe believe. ẹjọ́ bá mi ka nǹkan tó wà lórí screen. àwọn wo ni consensus yẹn tẹ́yìn fi gbọ́kànlé wọn tẹ̀tẹ̀ fi ní mind pé nǹkan tó sọ yẹn bó ṣe rí nìyẹn. nǹkan tó wà lórí screen. Okay. That the Prophet married her when she was 6 years old, and he consummated his marriage when she was 9 years old. Hisham said, I have been informed that Aisha remained with the Prophet for 9 years till his death. So, explain it for me. Okay. If you want to deny the ijma, that's fine, no problem, right? Now, you deny the ijma, you deny Sunni. You can't really call yourself a Sunni Muslim then, to be honest, because after the Quran, after the Tafsir, Sahih al-Bukhari is one of the most authentic books, and not only this one, we have over 6 narrations of this same story. So narration here, strong gone. De support the ayah kan nínú Quran. So nǹkan tẹ́ máa need láti ṣe, number 1, ẹ máa sọ fún wa authority any surusa authority will lẹ ní láti override scholarly consensus ijma. Like, who are you? Okay, mi ò agree pẹ̀lú ẹ̀ torí pé kò ń ṣe ọ̀rọ̀ yìí nìkan ló wà nílẹ̀.
So Timbani mo ní opinion mi. What kill mean? I don't get what you're saying. Do you agree with the do you agree with the age of Aisha? Yes or no? No, I don't agree with that. Aisha was lying in this hadith. Oh, you can't say Aisha was lying. It was reported. Aisha was, excuse me, Sherry, narrated Aisha. On no sorrow. Was Aisha lying in the, no, Mr. Al-Kurdi, ewo, the Buffet deny Sahih, Ejembi Quran only Muslim, ni? Quran, they follow Sunnah. No, now, I go follow Sunnah. Oh, hey, so kill one by me, so. But kò ṣe gbogbo Sunnah tán bá ní pé wọ́n gbà wá náà lè Mi sọ pé kẹ́ tẹ̀lé léyìí, mo ń sọ fún yín pé ṣé mọ age Aisha, ṣé mọ̀ pé wà nínú ìwé yín, mi ní kẹ́lẹ́ fẹ́ ọmọdé náà. Mr. Ewo, Olowe ko ẹ bá wọn sọ̀rọ̀. I don't like dishonest people. I'm not dishonest here. I'm telling you that there are different narrations. There are different riwayah that talks about this. An ijma. There is an ijma on the age of Aisha. You can't force me to accept this when I have another narrations. It means give us the narration of Aisha's age. Go ahead. It is widely known. Bring it. Okay. Let me quickly look for the source. Just Mumbo. Àwọn Muslim máa tó lọ ṣe àdìsí nípa Aisha. Wọ́n ti ń plan bọ́yì máa lọ ṣe. Àbí bí Akíndé padà join ní kí n lè bá yín gbé kíní ẹ jáde. Ní padà wá mọ́mọ́. Ẹ wọ wádẹ tó lọ. Mi ṣe ní padà wá kí lè tó lọ. Ti ń lọ ni. No, mo pé ẹ fẹ́ gbé ẹlòmí fẹ́ sọ̀rọ̀ ní ṣe. Ẹni orí yẹ ó dilé ó ti yé wa. Irọ́, okay, ó yá mo wà pẹ̀lú yín, ẹ má wọrí. Ẹni orí yẹ ó dilé ó ti yé wa. Tẹ bá ti mú wáyé sọ, àyà máa gbé yín. Ẹni orí yẹ ó dilé gbọ́n náà la mọ orí sọ́kùn. Ẹ má wọrí, mi ò wulẹ̀ lọ. Pàmílé má pàmíta. Mo wà pẹ̀lú yín, ẹ má wọrí. Ẹ mọ̀ pé kò ń ṣe nǹkan tí mo prepare Wọ́n fún. ti bá yín pé àtàásà kẹ jápa ló ń jẹ́ bẹ́ẹ̀. Jápa mi wà wò tí mo pààyàn ni. Ta landslide ṣe wà ń bẹ̀. Ó dà pé ìmọ̀ọ́mù yẹn ti wà bẹ́ẹ̀. Àbọ̀rú àbọ̀yé o. Mo kí gbogbo ilé o. Orúkọ mi a máa jẹ́ Àtàndá. Àtàndá landslide náà ni but Àtàndá ni. Ṣe rí most times àwọn tó bá bẹ̀rẹ̀ sí ní dilidali, I'm sorry tí mò ń sòyìnbó tán yí sọ́tún yí sósì yí sí gbogbo bó bá ṣe wù wọ́n, ẹjọ́ wọn náà kọ́. Ńgbà tí àwọn èèyàn wá, ńgbà tí àwọn aláwọ̀ funfun, most times mi ò regard àwọn Saudi gẹ́gẹ́ bí aláwọ̀ funfun, but àwọn òyìnbó now àwọn òyìnbó àràbó wọ́n wá síbí, wọ́n kó àwọn èèyàn wa lọ, wọ́n lọ fi ṣẹrú. Nígbà tán kó wọn lọ fi ṣẹrú, wọ́n bẹ̀rẹ̀ sí ní preach fún wọn, especially àwọn the Europeans and whatever. Ẹrú wá jókòó sẹ́gbẹ̀ẹ́ kan níjọ́ Sunday, ọ̀gá tó jẹ́ òyìnbó tó kó wọn lẹ́rú ó jókòó sẹ́gbẹ̀ẹ́ kan náà, wọ́n á ní kó máa ka nǹkan kan náà. Now the same thing náà ni pẹ̀lú àwọn àràbó, wọ́n á fẹ́ gbé ẹ̀sìn lé ẹ lọ́wọ́ nígbà tán kó ẹ lẹ́rú tán. After that time tí ó tán abolish slave trade, wọ́n gbọ́dọ̀ sí ní gba Áfíríkà wá. Wọ́n gba Áfíríkà wá, àwọn bàbá wa ìwé tán gbélé wọn lọ́wọ́ wọ́n tún gbà lọ́wọ́ wọn. With the knowledge of slave trade o, with the knowledge of slave trade, tẹ́lẹ̀ pé wọ́n kó àwọn èèyàn wa lẹ́rú, wọ́n kó wọn ní ẹrú lọ́tún lósì. Àwọn náà tún gbéwèé wá gbélé yín lọ́wọ́, wọ́n dẹ̀ tún brainwash yín. Kò mí pé àwọn bàbá wa wọn ò lọ́gbọ́n kankan lórí. But it's just nǹkan tó wà ń bẹ̀ ni pé it is a case of láàrin
evil àti the truth, evil and the right way, the truth ló ń ṣẹlẹ̀ yìí. So by the time tó máa gbé àwọn ẹ̀sìn tá à ń sọ yìí wọlé, wọ́n ti gbé lé àwọn bàbá wa lọ́wọ́. Àwọn bàbá wa dẹ̀ ti pàṣẹ over to generations tó wà lẹ́yìn wọn. The only thing tá lè ṣe ni pé ká try láti enlighten wọn. Ẹlòmíì máa gbẹ́mìí ẹ̀ sílẹ̀ torí Islam nísìn. Ẹlòmíì á gbẹ́mìí ẹ̀ sílẹ̀ torí Christianity nísìn. Kán gé. Torí pé kí ni? They have been brainwashed. They have been brainwashed. So kò sí nǹkan tí, I mean, unless tó bá pé the way ta fi ń gbé lọ yìí, ta fi ń enlighten ara wa, ló lè emancipate wa. Mental slavery ni wọ́n ti kó wa, ló lè emancipate. You can imagine this man tó ń sọ ń sìn ipe pé ànábì ipe ó fẹ́ ọmọ kan at the age of 6, then at the age of 9 ó bẹ̀rẹ̀ sí ní wọlé tọ̀, ó lóun ò gbọ́ rí. ṣe rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ó lóun ò gbọ́ rí, which is not true. Then again ó tún wá sọ pé different verses ló wà. ṣé mọ̀ pé àwọn kan wà tó pé wọ́n wà authority ni wọ́n nípa hadith. Quran lẹ́gbẹ̀ẹ́ kan, hadith lẹ́gbẹ̀ẹ́ kan. Tá bá ti sọ̀rọ̀ hadith, àwọn kan wà authority ni wọ́n. Bóyá al-Bukhari kò sí ó lè dáàtò kó tó bá sọ. When he sọ pé different hadith ló wà. Buhari yóò parọ́ tàn wọ́n. Buhari, thank you very much. Thank you very much. So èèyàn ní Buhari náà wọ́n ti sọ pé àǹjọ̀nú ni àbí prophet. Buhari. So ibi tí mo ń lọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni pé the bottom line ni pé we have been brainwashed. ẹni tó dẹ̀ tí wàhálà yìí ti wà tí kíní ti wà nídìílé wọn láti bẹ̀rẹ̀, ó ṣòro fún láti lè gba àkọ́ téèyàn àwọn kan sọ. Wọ́n tí mo sọ ni pé tí ó bá ti wá di pé wọ́n dẹ̀ ń ṣí ìwé hàn ẹ́, especially when you open the Quran, wọ́n dẹ̀ sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nínú Quran, ó dẹ̀ rí, wọ́n dẹ̀ ní kó kà, ó dẹ̀ kà, see you ó dẹ̀ tún continue láti máa argue. It is just my problem with that. Ilé mùsùlùmí lèmi náà ti jáde, àtàndá ni mo ń jẹ́. So Mr. Alakodi, àwọn èèyàn bí kí n pass message sí wọn. Mr. Alakodi, ṣé wàá mẹ́? Alakodi. Bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú yín. Wọ́n ní kí ni ìtumọ̀ orúkọ yín, ẹ má bínú, wọ́n pọ̀tọ̀ béèrè. Ṣé wọ́n ní ìdí ẹ̀ṣà? Àwọn kan dàbí bí ìyàwó kan lóun fẹ́ sọmọ wọn bí wọn náà láìkọ̀ orúkọ yẹn pé kí ni ìtumọ̀ ẹ ṣe. Okay. Ìtumọ̀ ẹni pé ẹni tó ní gbàgbọ́ nínú Ọlọ́run. Àlàkọ́dí, ẹni tó ní gbàgbọ́ nínú Allah. Okay. So ìyá wa Mrs. Adéyínká, wọ́n ní àlàkọ́dí, ó túmọ̀ sí ẹni tó ní gbàgbọ́ nínú Allah. Torí èèyàn kan ní alákọ̀ọ́sódì mọ́ àlótì pé àlàkọ́dí ni ẹni tó ní gbàgbọ́ nínú Allah. Ẹ ṣé. So Mr. Noto, ẹ kálẹ́. Ṣé ti rẹ́ẹ̀rí yín Mr. Alakodi? Mr. Noto, ẹ kálẹ́. Ẹ kálẹ́. Mo wá sí láti wá second Mr. Alakodi ni. Kò sí nǹkan tó jẹ́ pé consensus or no consensus. Yes, àwọn group èèyàn, àwọn group máa wà tí wọ́n máa sorry o. Àwọn group máa wà tẹ́kàn máa agree lórí one matter. Yìí ò mean pé they are right in all fronts. Hello, check. Maliki, Shafi, Hanbali, and Hanafi. Every single one of them agree. But then there are hadiths, just like the Alakodi, so there are other hadiths. There are about 4 of them. Calculate you guys bring me the age of Aisha, so bring it to me, because according to the most authentic narration, any suru, noto, Elomu hadith yewa, and you know Elomu wa because you are making the same claim as Alakodi, so Elomeri wa because every temi wa authentic, Elomeri wa.
So the only thing tí màá sọ ni pé authority wo lẹ ní láti máa pinpoint àwọn èèyàn lórí belief wọn ẹ̀yin ẹ̀. Don't ti fọ́lẹ̀ ni. Ariwo mọ́ kàbá. Ẹ wá sí page tó ń debate, ẹ wá sí page tó ń ṣe conversation, tó ń show evidence. What kind of right do you have to question somebody's belief? In Africa, we defend Jesus and Muhammad more than our resources. Our continents are so rich, yet we are so poor. Just imagine. Defend we are so poor. You know, just one question for both of them, please. Okay, Tobani, I won't believe lórí nǹkan tí Bukari sọ nípa age. I won't believe lórí àwọn side gbogbo àwọn other deeds. Okay, àwọn other things tó bá sọ tán fẹ́ máa fi prove, but on they believe some part of their words. Oh, I believe lórí this particular word. Does that make any sense? I believe part of their word. Then other way, to believe one. I believe number 1, number 5, I believe it. Number 6, I believe. Number 10, I believe it. So, basically, that one, it to suit in Egba. It to suit in your money, no. Bagbo, it means what? It may be a proper. Ekala. Yes. Sati, 1 second, sir. Alakodi, oya, hadith ni kini number. N tó ṣe pé mi ò bá ní kí n gbé jáde lójú screen mi but no ẹ kó tẹ fún mi mo lè gbé jáde ẹ kó tẹ fún mi. Àti bá ṣe mo ṣe máa tún mo kàn fẹ́ kà fún yín kí n tú fún yín ni mo ìmọ̀ pé. Ẹ kó tẹ fún mi there are 690 people in here. Ẹ jẹ́ kẹ́ni yẹn bá yín sọ̀rọ̀ nígbà yẹn kí n try láti mú ìfẹ́ gbé jáde. Okay, thank you. Yes, ẹ jọ̀ọ́ mo fẹ́ fi time yìí láti dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín tẹ́ wà ńbẹ̀ láwọn iṣẹ́ tẹ́ ń ṣe yìí. Iṣẹ́ tẹ́ ń ṣe yìí nísìnyí ẹ ní understand pé ẹ ti ń yọ àwọn èèyàn ní oko ẹrú nísìnyí àti ní ọjọ́ iwájú ìran Yorùbá especially. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń bá sọ̀rọ̀ àwọn nǹkan tó ti kó sí wọn lórí ẹ̀ma lómi 30 years 40 years láti ìgbà tó ti bí wọn that same story yẹn náà ló ti wà lórí wọn mọ ọ̀nà míì tán fi lè sọ̀rọ̀ nǹkan téèyàn bá mọ̀ ló ń sọ nǹkan tán mọ̀ náà ń sọ ẹlòmíì dẹ̀ difficult pé tẹ́ bá fi ọ̀nà wọ̀n inú ìgbẹ́yìn náà sì fẹ́ kú sí. Now personally èmi ò ń ṣe religious person rárá ṣùgbọ́n mo nígbàgbọ́ mo mọ̀ nípa Elédùmarè tó dá ọ̀run ayé ìmọ́lẹ̀ gbogbo ohun number 1. So nǹkan tí mo fẹ́ sọ in essence ni pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àwọn ìmọ̀ tẹ́ ń fún wa yìí ẹ jẹ́ kó gbòòrò sí in the sense pé ẹ ti ń save ìran Yorùbá báyìí tó jẹ́ pé in the next 20 30 40 years nǹkan tẹ́ ń ṣe ń sìn ó máa echo in time yẹn because ọ̀nà tó ń gbé gbà tẹ́lẹ̀ mo dẹ̀ fẹ́ lè sọ pé àwọn náà ló ṣe mistake tí wọ́n jí ìran Yorùbá tí wọ́n jí irun yìí láti máa fi ìmọ̀ kún ìmọ̀ fún àwọn èèyàn láti understand pé ìran Yorùbá ó yàtọ̀ sí ìran Àràbù so tó bá gbé ẹ̀sìn kẹ́sìn wá tó bá fẹ́ ṣe kán lọ ṣe ní ìran kán lọ sí ìlú wọn ní Saudi àbí whatever tó bá ti fẹ́ ṣe kán fi Yorùbá lẹ̀ pẹ̀lú bọ́lọ̀ ń ṣe dára bẹ́lẹ́dùmarè ṣe dára pẹ̀lú ohun àwọn èdè wa àti ọ̀nà tá à ń gbà tá a fi ń sìn ṣọ́rọ̀ mi yé yín nǹkan tí mo ń try láti appreciate yín ni pé ẹ má jáwọ́ nínú iṣẹ́ yìí àwọn èèyàn ti ń free gan ju bẹ́yìn gan ṣe lè imagine lọ bí irú èèyàn bí èmi yìí so ẹ jọ̀ọ́ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ Elédùmarè á wà pẹ̀lú yín ẹ ṣé gidigidi. Yeah, thank you, Mr. Sike. Ẹ ṣé gan. Mo ní problem pẹ̀lú orúkọ Mr. Alukodi yẹn because mo ti lọ wá nínú Google pẹ̀lú mo bèrè orúkọ yẹn pé nínú Quran orúkọ wo ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin dẹ̀ sọ pé mi mọ nǹkan tẹ́ pé túmọ̀ ẹlẹ́nǹkan yẹn kì í ṣe nǹkan tí Google sọ fún wa nìyẹn o bóyá ẹ̀ dẹ̀ spell ẹ̀ dáadáa. Transliteration lélẹ́yìí kò ń ṣe Google máa lè get. Ẹ kí lórúkọ yín gangan ṣáàlà Alakodi ilẹ̀ ń jẹ. Bẹ́ẹ̀ni. Ṣé kọ́dí gangan ni kọ́dí àbí? Kí ni Google show ìyàwó? Google sọ fún wa pé embroidery lórúkọ yẹn ṣé embroidery ló ń pè ní Embryo?
rárá o túmọ̀ ẹ̀kọ́ ṣe ẹ rí ó yẹ ẹ jẹ́ ká check ẹ̀ papọ̀. lọ́dọ̀ tèmi ń bì omi ìṣanwọ́ ló gbé wá o. Oríṣiríṣi ló gbé wá. omi ìṣanwọ́ lára ẹ̀yin kan ṣe ẹ̀ check orúkọ yín rí ni. àlàkọ́dí omi ìṣanwọ́ ṣé ẹ̀yin kò check orúkọ yín rí ni bọ̀dá. mo ti sọ ìtumọ̀ orúkọ mi fún yín iṣẹ́ tó fẹ́ fún mi nítumọ̀ mí ni. wọ́n ẹ ní láti confirm àbí kẹ́sọ́ ibi tó wà fún wa nínú Quran. ṣe rí problem tó wà nínú eléyìí ni pé èmi ti sọ fún yín sìn ẹ̀yin lè tún sọ pé ṣé Google fẹ́ mọ orúkọ mi jù mí lọ ni. But ó máa ṣáà níbi tẹ́ ti yọ jáde. ìyẹn bí abẹ́ àti gádẹ́mì ń jẹ́ ń sìn ó ní ìtumọ̀ everybody ló understand ẹ̀yin go understand ẹ̀. but gbogbo yín ni mo rí pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa Kùránì àti Arabic ó yẹ kẹ́ ẹ lè mọ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi spell orúkọ yín gangan ní spelling. ok al but ṣe mọ̀ pé TikTok kò kí ń fún yàn láǹfààní kéèyàn fi ẹ fi Yorùbá pè mo gbọ́ Yorùbá. àlè akọ́dí òun gangan ni àlè akọ́dí kò ń ṣàlàkọ́dí but ẹ mọ̀ ẹ nílè fi kinní sí kí ló dé tí ó máa ní kinní tà nílé fi sí lórí typing. no Google ń gbà yín láàyè kẹ́ fi space sí na. so why are you bearing such name. TikTok ò ní gbà yín láàyè kẹ́ fi space sí na. ẹ má wọrí èmi ò lo TikTok láti type ẹ orí laptop mi ni wà. ok ẹ kọ fi al kẹ́dẹ̀ fi space sílẹ̀ kẹ́dẹ̀ ṣe akọ́dí yẹn kẹ́dẹ̀ fi sí. ok al máa fi space sílẹ̀ máa wá fi kíni sí. akọ́dí yẹn ẹ wá fi sílẹ̀ bẹ́ẹ̀. ok nǹkan tí mo rí sí ń bíbá ni akọ́dís ok ń dáná kò tí ì fún mi ní nǹkan kan o kò tí ì fún mi ní nǹkan kan. ó ṣe open rubbish account ẹ̀ fake ló gbé wọlé jẹ̀rẹ̀. ṣe rí àlẹ́ akọ́dí ẹ jẹ́ ń sọ túmọ̀ fún yín. ṣe TikTok tẹ̀ta ló ṣe ti TikTok kò ṣe gbogbo èèyàn ló láǹfààní kó máa wá sí TikTok máa post náà ṣe. tó pé péjì yín kò sí kankan lọ́dọ̀ yín wọ̀nyí sọ̀rọ̀ náà ẹni. ìgbà tí mi ò ń ṣe TikToker àbí. kí ni nǹkan tó fẹ́ sọ kó sọ tó fẹ́ sọ ẹ jẹ́ kó sọ tẹnu ẹ̀ má bilẹ̀ jẹ́ kó sọ. ṣebí mo fẹ́ gbé hadith jáde náà fi ń béèrè orúkọ mi. àbáyé gbé jáde ó yá kí ló ń kọ́. mo ń bọ̀ ìjọ ẹ jẹ́ kí n concentrate lórí hadith tí mo fẹ́ mú jáde. ẹ ti ẹ fẹ́ kà látọ̀dọ̀ yín tẹ́lẹ̀ ìbílẹ̀ fẹ́ kà hadith yẹn tẹ́lẹ̀. orúkọ wọn Al-Aqadi wọn yọ láti Al-Aqsa ìtumọ̀ èdè ní mosque tó jìn ibi tó jìn so the farthest mosque so gbà bí a ṣe kọ́ wò báyẹn lálákọ̀ọ́kọ́ omi ìṣanwọ́ ló gbé wá bọ̀ báyẹn sí nígbà tó sọ pé ká fi hyphen sí so ó sọ pé mosque tó jìn òun lórúkọ àwọn orúkọ in fact ó jẹ́ káwọn ẹ jẹ́ kí á tiẹ̀ mosque tó jìn. ó ṣe yẹ kí without pé èèyàn kan tiẹ̀ ṣì wá létí ó yẹ kí ogun àti ẹ̀jókòó àti ẹ̀jẹ̀ dúró kí ló dé tí àwa ń jẹ́ orúkọ lárúbáwá táwọn lárúbáwá ò ju orúkọ wa kí ló dé táwa ń sọ èdè tiwọn táwọn ò sọ èdè tiwa kí ló dé tí àwa ń ṣe àṣà tiwọn táwọn ò ṣe àṣà tiwa kí ló dé tí àwa ń bá wọn sin ṣìgìdì tiwọn tí wọn ò dẹ̀ lè wá bá wa sin Ògún Ṣàngó lọ́dọ̀ tiwa ẹgbẹ́ kìíní ìsílà kan wọ́n fẹ́ sọ wá di lárúbáwá ni wọ́n fẹ́ gbalẹ̀ ẹ jẹ́ ká ronú irọ́ lásán ní Islam. Arábìlẹ̀wò Mr. Nuto ẹ kálẹ̀ ṣe ti ṣe tán sìn tó fẹ́ àbẹ̀ ìtúfẹ́ ní tẹ̀báwọn bẹ̀ lè ṣe máìkì. wọ́n ń bẹ̀. ṣe èèyàn jẹ́ sọ àkọlé talẹ̀ ní pé ṣe ẹgbẹ́ òkùnkùn ní Islam àkọ́kọ́ ẹ̀kejì Islam ṣé ó wà fáwọn ọmọ Yorùbá àbí ó bá rí pé kò sí fún wa nǹkan tó bá di pé mi ṣe mọ́ wọn ní kọ́ pa mí ẹgbẹ́ nǹkan tí a ṣe lábẹ́ ní ẹ̀ṣẹ̀. tó bá ti kú kó pa wọn àbíkẹ́lẹ̀ sọ yìí sọ́rí. wọ́n ní kọ́ pa. apostasy òkè yẹ. so ṣẹgbẹ́ òkùnkùn ní Islam ni. èyí ṣẹgbẹ́ òkùnkùn. kí wàá lọ fẹ́ pa ẹni tó bá ń lò wọ́n ṣe mọ́ fún. àdà fún so under Sharia is okay so Sharia is just like the constitution now constitution ti táwọn tẹ́lẹ̀ táwọn country máa ń lò for example constitution Nigeria èèyàn ló kọ but Sharia is a divine law then Ọlọ́run ni aloya sí náà a country so for example tẹ́ bá ní bóyá occupy intelligence position kan ní Nigeria bóyá ẹ jẹ́ DSS or something like that kẹ́ wá lè fẹ́ denounce
ẹ fẹ́ denounce citizenship Nigeria wọn ò nígbà fún yín. In fact, in some countries tó bá yẹ kí wọ́n wà at war ikú ni tó ti yẹ báyẹn. For example, àwọn èèyàn wà tán ṣe double agent tó jẹ́ pé intelligence náà ń ṣiṣẹ́ fún wọn ò lè ṣe double agent tó bá ti fún àwọn ọmọ tó ṣe double agent. wọ́n sì ó dàbẹ́ ẹ̀ gẹ́tù pàtàkì sọ èèyàn tó ti Islam ló ń ṣe mọ́ wọn ní kọ́ pa. mo ń ṣàlàyé rẹ̀ fún yín ní kẹ́lí mọ̀ pé. ẹ máa gbọ́ ẹdí sọ̀rọ̀ tẹ bá ti ń ṣàlàyé máa ẹ ti ń lọ bí ibòmí ẹ̀sìn Islam èèyàn tó ń ṣe lóhùn ṣe mọ́ Allah ní kí wọ́n pa. Okay. kí ni ẹ ti gẹ́tù nǹkan ṣé army ní Islam ni àbí navy àbí manu wọ̀ àbí ṣẹgbẹ́ òkùnkùn nǹkan tó. bọ́sẹ̀ mi máa ṣẹ̀wá sọ fún yín pé nínú Islam army wà nínú ẹ̀wọ́ àwọn tó ń jagun wà nínú ẹ̀. So àwọn Islam sẹ́ni tó máa ń ṣe èèyàn tí ò ṣe mọ́ kí ni ìtumọ̀ kí ló fẹ́ pa fún kí ló fẹ́ torí ẹ̀ pa. Okay, so tó bá jẹ́ pé bá ti Nàìjíríà ilẹ̀ ń gbò tó bá bá ti Nàìjíríà sorry tó bá jẹ́ pé bá ti Nàìjíríà ilẹ̀ ń rò èmi máa ń sọ kinní kan Nigeria is not a Sharia state ṣé ti yẹn báyẹn so those kind of laws kò yẹ kó work in Nigeria àwọn tó dẹ̀ ń ṣe hypocrisy ni. If you want to adopt a Sharia law you move to a Sharia country. However, apostasy law ní ìlú tó ti wù wọ́n tọ́dẹ̀ sọ pé nǹkan táwọn fẹ́ kó máa guide àwọn nìyẹn mi rí problem anybody pẹ̀lú yẹn otherwise ṣe bí àwọn white supremacists ni. And then the question tí mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan. ẹ máa gbọ́ so ibi tí mò ń lọ so nǹkan tẹ̀ ń sọ ni pé kò kan anybody tí Allah bá sọ bẹ́ẹ̀ so ẹ fọwọ́ sí pé kọ́pa ẹni tí ó bá ṣe Islam mu. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé lọ́ọ̀ ẹni sọ gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ sọ màá gbọ́ gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ sọ ẹni tó bá lóun ṣe mọ́ ẹ fọwọ́ sí pé kí wọ́n pa. So in a Sharia state wọ́n máa ń fún ẹdúró ló ṣe fọwọ́ sí kọ́pa ẹni náà. So tó bá dájú pé nìyẹn fẹ́ máa bá dá lọ lẹ́sìn. No Mr. Noto ẹni sùúrù náà ṣe fọwọ́ sí kọ́pa ẹni tó bá lóun ṣe Islam ṣe fọwọ́ sí. ẹ kàn ń sọ kọ́pa ni kò ń ṣe báyẹn ni ìdè ó wọ́n á kọ́kọ́ find the guilty náà wọ́n á fún ẹ ní chance láti reconvene àbí báyìí sọ láti ronúpìwàdà or something or láti move out that tó bá lóun ronúpìwàdà nǹkan tó bá lóun tó dẹ̀ lóun move out of that country. tó bá lóun gbà òun ò ṣe mọ́ kí wàá ní ìdájọ́ yẹn. No ẹ máa gbọ́ kò ń ṣe pípa ni first thing. wọ́n ti ṣe first thing second thing last thing ó lóun ṣáàṣì kí ni ìdájọ́. Then definitely ó ti ṣó pé ó fẹ́ bàlẹ́ ọ̀dẹ̀ kan bá dẹ̀ pa. So ẹ jẹ́ ká wá ṣe báyìí so Mr. Noto ẹni tó wá lóun ò ṣe mọ́ ọmọ yín ni so aládẹ́ni kí wọ́n ṣèdájọ́ yẹn ṣe máa fọwọ́ sí. Tó bá jọ ọmọ mi tó bá ti fún láǹfààní tí mo sọ fún pé ọ̀gbẹ́ni wàá kúrò ń bíbá yìí ni tó dẹ̀ lóò kúrò tẹ̀ not the best tójú ẹ̀ bá rí because it's the law of the land. So ẹ máa gbà òfin Allah yẹn máa gbà kí wọ́n fi pa ọmọ. Brother UK ni mo wà mo ń san tax Islam ò gba tax. Kígbọ́n ló mọ̀ sọ wọ́n gba jizya náà ẹni Islam ò gbà ta jizya tó ń gbà ńkọ́ tí law of the land bá. Kí lẹ máa ń yí ẹni sọ kí lẹ máa ń fẹ́ yí nǹkan mọ́ náà. mi yí nǹkan tí bá wà ní Muslim land tó ń sọ fún bọ̀ mi ní san jizya ni ní Muslim land tó ń sọ fún Muslim ni mi ní jizya ẹ̀ ní san normal tax lọ́dọ̀ mi ò ní san jizya mi ò ní san tax níbi báyìí I had to abide. So tọmọ mi tí bá sọ fún Mr. Noto ẹni sọ ní Saudi Arabia àwọn tó ń ṣiṣẹ́ mẹ́wọ̀n san tax tí wọ́n jẹ́ Muslim jẹ́ ń bèrè lọ́wọ́ rẹ̀ kí ni tí wọ́n fi máa parọ́ ìrọ́ tí ò ṣe pa ń ta náà. Brother ṣé kí n ṣàlàyé fún yín. Gbogbo àwọn kọ́ńtì yìí wọ́n ti dọwọ́ rú in the sense that we are not. So ẹni sùn sìn Mr. Noto ẹ ti gbà pé wọ́n máa pa ọmọ yín nǹkan tó máa fẹ́ béèrè lọ́wọ́ yín. tí wọ́n bá fún ní àǹfààní láti repent láti kúrò. ẹ máa gbà kí wọ́n pa ọmọ yín ṣé Allah yẹn ṣó wá já láàánú àbọ̀ dájú ní báyẹn. No. Mo ń sìn ẹ̀mí ìsìn ẹ̀mú ọ̀dẹ̀ ní kò pa. No shallow mindedness ló ń dààmú yín tí ẹ bá rù dáadáa tí n bá ṣàlàyé ẹ̀ fún yín tẹ bá rù dáadáa ibẹ̀ ni mo ti kọ́kọ́ lọ gbé tẹ ẹ fi ń sọ fún mi pé. So Mr. Noto mo ti ibi tá à ń lọ yẹn ẹ ti débẹ̀ ẹ máa gbọ́ so ìyẹn àti yanjú yẹn lára àwọn nǹkan tá a fẹ́ lò tàmọ́ àwọn gbé táwọn àgbàlagbà wa máa ṣiṣẹ́ nílẹ̀ wa náà ni wọ́n á lè mọ ibi tí Islam ń lọ tí àwọn wàhábí sì mọ̀ wọn Súnà wọn Súfí Sálàfí tí gbogbo wọn dẹ̀ ti ń gbé ọwọ́ ẹ̀ nǹkan tó fẹ́ dá lẹ́ńlẹ̀ wa àfẹ́kàwọn èèyàn wa náà máa mọ̀ náà nílé lóko so ibi táwọn lọ ni pé bẹ́ẹ̀ ṣe faramọ́ nǹkan yẹn ṣé lóòótọ́ náà ṣe faramọ́
bí ọmọ ọdún mẹ́fà sẹ́yìn náà lè fẹ́. Kò sí ọ̀rọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ nínú Islam, just like arákùnrin yẹn ṣe ń ṣàlàyé fún yín. Ṣe lè fún wa lẹ́rìí pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀dí tí wà tó bá fẹ́ ọ. Bẹ́ẹ̀ ni ó yẹ fún wa pé Muhammadu ò fẹ́ ọmọ ọdún mẹ́fà kò dẹ̀ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án tó jẹ́ ká mọ̀ pé yín náà lè ṣe bẹ́ẹ̀ sọ ẹ fún wa lẹ́rìí. Àfi kọ́wọn yẹn wọ́n kọ́ ya ètè kọ́ ṣara gírí gbogbo bí Ṣáínà ṣe ń sọ mọ́ṣáláṣí kò lè yà kọ́ ya bẹ̀rẹ̀ sí ní máa sọ ẹdúró náà kọ́ ya bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo mọ́ṣáláṣí kọ́ sọ níbi tó ti máa sin ẹlẹ́dẹ̀ torí gbogbo ọmọ Fúlàní tó ti wà láàrin wa Ìmáàmù Ọ̀fà àwọn bàbá ẹ̀ wá láti Málì ni Sùlàímọ̀ Fàrúkù àwọn bàbá tiẹ̀ wá láti Guinea Fúlàní ni gbogbo wọn bẹ́ẹ̀ yìí táwọn èèyàn wọn bá yìí tètè dé. ìbáná níbi tó ti wá ẹ má tanra yín even though kílẹ̀ sọ́nsìn kílẹ̀ sọ. gbogbo ilẹ̀ Yorùbá pátá everybody ló ti wá kò ń ṣe bí ìbò lọ ti wá. nǹkan tá a máa sọ náà ní irú ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀sìn náà ó ti ràn kò ń ṣe èbú Fúlàní. ibẹ̀ kọ́ ni mò ń lọ. no ibẹ̀ là ń lọ àwọn nǹkan wà táwa ti Fúlàní ní èwo lọ̀rẹ́ gbogbo ẹ̀ níbi tó ti àwọn tá a ti mọ tó ti wá là ń sọ síta. Fúlàní lẹ́yìn ẹ lè jáde ẹ̀yìn láti máa jẹ́ ara yín náà. ó dà mo gbọ́ tí yín. àwọn Fúlàní màálù ti ń gbé láàrin. ṣé ẹ ti ń béèrè question lọ́wọ́ mi látàrọ ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yín. So question dem ma béèrè nípa Islam là ń sọ so kẹ́lẹ́ mọ̀ topic tá à ń ṣe nípa Islam so you can go on. mo fẹ́ ṣé mo lè béèrè question lọ́wọ́ ẹ mọ iye question tẹ̀lé. nípa Islam you can ask question torí tó tá à ń ṣe ni. nípa ẹ̀ náà ẹ jọ kátó wàá ní ká ní ìgbà fẹ́ wọn kó mi ti ṣàlàyé fún yín pé mi ìgbà pé 6 years láì ṣàǹgbà tó fẹ́ bọ̀ ká wá ní pé bẹ́ẹ̀ ni gan kí ni problem kí ni moral compass yín níbo lẹ fi ìdájọ́ yín. ẹ máa gbọ́ so nǹkan ibi tí mo wá ń lọ nǹkan lélẹ̀ so pẹ̀lú ẹ ti ní ẹ wá ẹ gbà ṣé ọmọ yín ọmọ ọdún mẹ́fà ṣe lè fi kó lọ́kọ. ẹ má fi question down question tí mo bí. nǹkan tẹ sọ náà ni mo ti dáhùn náà ẹni ká ló wá níbẹ̀. what is your moral compass. ibi tèmi gangan náà nìyẹn kò ń ṣe nǹkan tó bójú mu kò ń ṣe nǹkan tó bá ojú mu ọmọ ọdún mẹ́fà kí bàbá 56 dẹ̀ máa fẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ ti gbà ṣẹ́yìn lè fi ọmọ ọdún mẹ́fà lọ́kọ. ẹni ìdẹ́ náà wà UK. ó dẹ̀ wà ní UK irú àwọn ẹni ló ń bọ̀ wọn àràbù gbé ẹ̀hún páálí ṣeríà for UK ṣeríà for UK ọ̀gá. Mr. Noto kẹ̀lẹ́ tó lọ jìnnà mo kàn fẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tí Mr. Noto sọ pé ìlú tó bá jẹ́ pé wọ́n ti ń lo òfin ṣẹ̀ríà ìlú tó bá ti jẹ́ ìlú Islam so nǹkan tí wọ́n fẹ́ ṣe gangan ni pé wọ́n fẹ́ parọ́ wọ́n fẹ́ lo tẹ̀kíyà wọ́n fẹ́ move everybody sínú Islam wọ́n fẹ́ deceive wa sínú Islam wọ́n fẹ́ scam wa so wọn ò ní gbogbo ìkọ́ tá à ń kà yìí wọn ò ní kà fún yín wọn ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ so tí gbogbo yín bá ti wọlé sínú Islam wọ́n á máa sọ fún yín pé ṣẹ̀ríà nǹkan tó dáa náà ni nǹkan tó máa ṣiṣẹ́ fáwa Muslim náà ni gbogbo yín máa fọwọ́ sí ṣẹ̀ríà yẹn láti bẹ̀ lọ wọ́n máa gba ilẹ̀ yín so wọ́n máa pa everybody tó bá náà wọn ò ṣe Islam tàbí kẹ́ máa san jizya ní orí ilẹ̀ yín orí ilẹ̀ bàbá mi ẹ̀yin kan wá láti ibì kan ẹ pera yín ní Fúlàní ẹ wá ń lo òfin lárúbáwá ní orí ilẹ̀ Yorùbá so wọ́n á lè fi sọ wá di èrò ẹ̀yìn ẹ gbọ́ ẹni yìí sìn ó ní tó bá jọ ọmọ òun yóò ní kan pa ẹ̀sìn Islam ẹ̀sìn ọ̀dájú ni ẹ ò lè réyàn tó ń ṣe Islam tẹ bá ṣe èèyàn tó jẹ́ Muslim tó jẹ́ real Muslim kò lè dáríjì yín they are so wicked irú ẹ̀sìn yẹn ni ẹ̀sìn Islam ẹ̀sìn kórìíra ni Allah sọ fún wọn ẹni tí ò bá ti ṣẹ̀sìn yẹn tó bá jẹ́ neighbor wọn gan kan kórìíra ẹ̀ dẹ́ máa rí wọn á máa ní kèfèrí lélẹ̀ Ọlọ́run Lódùmarè tó dá wa kò ní kèfèrí Ọlọ́run Lódùmarè kò kí ń ṣàlá ẹ̀yin èèyàn nǹkan tẹ́mi máa fi káwọn èèyàn mọ̀ nìyẹn ìjọ tẹ bá ti mọ̀ pé Allah kò kí ń ṣe Ọlọ́run Lódùmarè ẹ̀yin ti mọ̀ pé ẹ̀yin àwọn tó ń worship Allah yẹn ẹ ti mọ̀ pé àwọn ẹni tó ń worship Allah yìí. bí ẹ̀hún alakọ́dí ń rìpọ́tù ní so tó bá ti mú àdìsí yẹn wá. Alakọ́dí for the last time ẹ jọ. ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ ni pé mo ti try láti source fún kíní ẹ̀ but ẹ jẹ́ kí n kọ fún ní brief explanation. ẹ lè rí inú àlè aláwọ̀ kan sọ̀rọ̀ without evidence ẹ ò lè rí nǹkan tí ó sì ẹ lè sọ pé ẹ fẹ́ sọ ṣe get so ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jí ẹ tètè jí àwọn tó bá gbà lẹ́gbẹ̀ẹ́ yín tó jẹ́ mùsùlùmí pé ó kò parun ni o irọ́ lásán ni o wọ́n fẹ́ fi báyé wa jẹ́ ni o. I know tí ẹ lè gbóhùn sókè but now question mi sí yín ni pé gbogbo ilé ìdá. Sorry program yìí ó lágbára gan mi mọ̀ pé lágbára àti ti jáde pé kẹsàn-án lórí
ìyẹn ní parọ́ fún wọn kan sí ṣe rí òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò gan-an arò kí máa ń gbà tó tẹ́yìn bá ti rí bí tẹ́yìn pé ọ̀rọ̀ fẹ́ justify ara rẹ̀ ibẹ̀ ni a máa ń sá sábẹ́ umbrella yẹn kò sí nǹkan tó yẹ pé nǹkan tó kó bá wa nílẹ̀ Yorùbá tí mo lè sọ kò ń ṣẹjọ́ wa àyòkí máa ń ṣe more of that bí research pé ká ṣèwádìí nǹkan àti báyìí máa bí nǹkan ọ̀làjú ẹ̀rí pé wọ́n àfẹ́ tí wàá gan báyìí sọ́npà àti lájú pé àti máa ń dá sí nǹkan China ti yẹra fún gbogbo àwọn British people yìí àwọn American yìí wọ́n develop ara wọn ọ̀pọ̀ gbogbo jẹ́ pé òrìṣà ló gbàgbọ́ tá a bá ti ṣe nǹkan ọ̀làjú tá a bá ti ṣe nǹkan ìgbàlódé èmi ọmọ bíi ẹni tó ti dàgbà ọkùnrin máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lójoojúmọ́ gba ìwà yìí inú kò ṣe rere tàbí kò ṣe kà ọkùnrin ló wà so Yorùbá tá à ń sọ yìí iṣẹ́ fẹ́ sọ wípé àwọn tó ń gbé èdè ìgbà tó fẹ́ kọ́ yín wọ́n ní kí wọ́n lọ kó èdè àwọn wọ́n ṣe wọ́n á ṣàtúpalẹ̀ ló wá sọ́gbà àwọn ló wá kọ́ ọba ìfẹ́ máa ń sọ Yorùbá yìí Yorùbá tó ń gbé ibi tó bá bí ẹ sí tó bá ń kọ́ ọmọ Yorùbá ní tó bá mú ìyàwó ẹ tó mú lọ sí ilẹ̀ China tí wọ́n náà lọ ṣèbálòpọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú èdè tẹ́ bá kọ́ tó bá ń gbé China ló máa sọ gbé èdè ẹ̀ ni so bíbí lásán gan gbọ́ bí ẹ sì dìbò mi pẹ̀lú ọ̀rọ̀ mi tẹ kò sí ọmọ yìí kéré just like bí Newton ó fẹ́ ṣe pẹ̀lú bó ṣe fẹ́ mo wá mọ̀ kó tó wá fi hard fún àwọn pípì tẹ́ pé a ti jọ rí báyìí ok even Mohammed tó ń sọ yẹn tó fẹ́ ọmọ yẹn ní ọmọ ọdún 6 tó kó bálòpọ̀ fún ọmọ ọdún 9 ẹ lọ ògbà tí Jésù Ọlọ́run nọ́tọ̀ Ọlọ́run wa ẹ ògbà tí God tó narrate ọ̀rọ̀ ẹ̀ tó fún lórí ìlú ẹ̀mí mímọ́ that was age I think age 13-14 ìgbà táwọn pípì yìí náà ti lajú wọ́n cross ẹ̀ wọ́n fi ní pé gọ̀ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ pé àwọn ìgbà tó ẹni ẹ lórí ẹ̀mí mímọ́ ẹ lọ wó èjẹ̀ it was age 13 or 14 ìsinyìí wọ́n wá ti ní pé àwọn ọ̀rọ̀ ọgbà yẹn kò bá ayé ìgbà yìí mu wọ́n wá ń lo legislative law ẹ jẹ́ ká jọ gbé kinní ìsọpọlọ wa ọmọ ọdún 9 sọmọ ọdún 10 kò tí ì dàgbọ́n ọmọ 14 years ò tí ì lè dá ronú ẹ̀ 18 adult ni ọ bọ̀ síbẹ̀síbẹ̀ guidance kékeré ṣùgbọ́n lórí ẹ̀ there was a time tí gbogbo wa nílé la máa wà bàbá ló máa direct wa bọ̀ mo dúpẹ́ pé ilẹ̀ Yorùbá tí mo ti wá mi ní parọ́ fún yín dáàdì mi jẹ́ Muslim mọ́mì mi jẹ́ Christian bọ̀ ó máa ń yà mí lẹ́nu pé báwo lọ ṣe ń gbé dáàdì mi ò ẹ́ bá choose ẹ̀sìn fún wa so mo á ní pé àdìyẹ ẹ̀ ń pè wọ́n gbé ẹ̀yin òun ṣe ẹni tó ń ṣẹ̀sìn àwọn ọmọ yìí kọ́lọ́njẹ́ lè jèrè wọn ni cause wọ́n believe pé tọ́jọ́ bá ti bí ẹ báyìí àwọn dáàdì mi wọ́n ti ní sùúrù ṣe tó bá ti kàwé díẹ̀ ó ti bọ́ tó bá ti kọ́ kàwé pé ó ti mọ̀wé kà ṣe ìkíni ẹ̀ ó ń fún wa ní ìṣúbà díẹ̀ náà ọ̀dọ̀ ẹ mọ̀ pé English ni jẹ́ official language wa so ó help wa so Yorùbá yóò ká develop ẹ̀ pé kí mi sọ Yorùbá yìí mi ò lè kọ́ dáadáa pé máa fèdè sí máa ṣe nǹkan bọ̀ nǹkan tó ń dùn mí ni pé ibi tí gbogbo alájú dé kò sí ok bọ́ọ̀ yẹn wà yìí o gbogbo àwọn sáyẹ̀nsì ọkọ wa yẹn wọ́n lè má mọ̀ dáadáa bọ́ọ̀ mọ̀ pé ẹnìkan wà sí tó ń jẹ́ sáyẹ̀nsì Yorùbá tó wà lórí TikTok gbogbo nǹkan tó ń kọ́ ẹ ní atmosphere pé àwọn English word tó lò tẹ́ńpó big yẹn àwọn people yẹn ti try àti break it down kò sẹ́ni tó ń jẹ́ illiterate tẹ́ bá fi èdè ẹ̀kọ́ báyìí lè máa béèrè kí ni law of karma lọ́wọ́ mi ṣé mi mọ̀ tó mọ̀ karma but wọ́n sọ pé kí ni law of èèyàn pé tó bá wù wá pé ṣò believe inú ẹ̀sán tó bá ti mọ̀ tó mọ̀ ẹ̀sán wàá lè break ẹ̀ so torí pé wọ́n break ní ẹ̀ down fún wọn ó difficult ìgbà tẹ́ wá mú òótọ́ dé tẹ̀ ń reference ẹ̀ wá sọ pé ẹ má. ṣe ní ṣókí ẹ ṣe bàbá. nǹkan tí mo kàn fẹ́ sọ láti wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín náà Ọlọ́run máa gbé yín lọ sókè pé tá bá ti lè kọ́kọ́ dé lè yanjú ná pé tí kọ́kọ́ rí yanjú kẹtù bá wá àwọn tíìmù tẹ́kọ̀ máa kọ́ á ní nǹkan tẹ́ pé ìgbà tí Ọlọ́run Olódùmarè tó rán ojú àwa sílẹ̀ gba àwọn nǹkan tó ṣe tẹ́ pé improvement cause. so other platform wà tí wọ́n máa ti ń ṣètò nípa Yorùbá gbogbo àwọn nǹkan báyẹn bí a fẹ́ mọ̀ nípa Yorùbá platform oríṣiríṣi wà so ẹ ṣe so ẹ kà dá Mr. King of Rose lóhùn ẹ ṣe Mr. Naughty God. Of course, ẹ lè ṣí máìkì yín. Bí àwọn ọ̀dọ́ mi o. Ṣé wàá ń bẹ̀ King of Rose? Ẹ̀dárí ẹ̀ mọ́ ká bá. Mr. Ali Abdulrasaq. Tẹ̀bá wà ń bẹ̀ lè ṣí máìkì yín. Ẹ kálẹ̀.
ẹ kalẹ̀. náà mo ń gbọ́rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tí màá kàn sọ màá kàn tún mú váàsì kan wá nípa pé kò dẹ́ ṣe pé ẹ̀kíní lélẹ̀ ẹ̀kejì tí mo mọ̀ pé mi ò bá sọ dọ̀là ní gbọ́ tí nǹkan tí wọ́n fẹ́ sọ ìyẹn ti wà certain ọ̀tọ̀ ni pé kíní ìyá dá kalẹ̀ pé tó bá jẹ́ pé ilẹ̀ nǹkan tẹ́ bá sọ tó bá jẹ́ pé nǹkan tó wọlé jù tó bá jẹ́ pé nǹkan tèmi sọ a máa gbàfà fúnra wa eléyìí kò sí pé èèyàn ń gbàfà fúnra yẹn nǹkan ideology pé nǹkan báyìí lè fẹ́ sọ ni náà nǹkan tèmi kan fẹ́ sọ lálákọ̀ọ́kọ́ òun ni pé ṣé a lè fi gba àwọn ayé bàbá wa ṣé a lè fi wé ayé ìsìn ṣé a lè fi ayé bàbá bí àpèjúwe bí ayé bàbá. ẹ máa gbọ́ kùránì ìgbà yẹn ṣé ẹ lè lo kùránì ìgbà yẹn náà ń sìn. a lè lo kùránì ìgbà yẹn. Mr. Ali ẹ máa gbọ́ kùránì Mr. Ali ibi tẹ́ ẹ̀ ń lọ kùránì ìgbà yẹn ẹni sùúrù kùránì ayé ìgbà yẹn ṣe lè ló ń sìn àdìsí ìgbà yẹn. a lò ó sìn dáadáa. kí ni ìdí tẹ́ fi lè ló ń sìn Muhammadu fẹ́ ọmọ ọdún mẹ́fà ẹ mọ̀ pé ayé ìgbà yẹn ni ẹ máa gbẹ ní sùúrù ayé ìgbà yẹn ń fọ ọmọ ọdún mẹ́fà ẹ̀dẹ̀ yìí ń lò ń sìn gbogbo ọ̀tá náà sọ láyé ìgbà yẹn. amóye ẹ jẹ́ sọ ìyá mi 15 years náà fẹ́ yá mi. ọmọ 15 fúlàní ni yín àbí. ó lè jẹ fúlàní ni yín àbí. no ọmọ 15 years ṣé èmi lè fọmọ. ṣé fúlàní ni yín ẹni sùn ṣé fúlàní ni yín torí fúlàní ò lè fi islam lè láyé. ẹ jẹ́ sọ fún yín ọmọ ìbàdàn lèmi. ṣé fúlàní ni yín ẹ má fi bàdàn kọ́ bọ́dé. ìbàdàn lèmi ẹni tó bá mọ́lé lẹ́ẹ̀ máa fi gbogbo lè máa ṣe kí ọmọ ìbàdàn lèmi. kí wá ẹ máa gbọ́ kí lórúkọ yín ẹ jẹ́ ká wò ó ná. ẹ fẹ́ máa Ali Abdulrasaq lórúkọ mi Ọlámilékan Adio lórúkọ. ẹ máa gbọ́ báwo ni ẹ ṣe ẹ máa gbọ́ kí láàrin dájú pé Ali Abdulrasaq ọmọ Ìbàdàn ni. ní tó bá wù yín ni ní tó bá wù anybody ló máa ń jẹ́ o. ẹ ṣe bóyá. ẹ máa gbọ́ ṣe mọ ẹ ti rán ọmọ lárúbáwá rí tó ń jẹ́ kí ni ìtumọ̀ Wálé rí. kí ni ìtumọ̀ Ṣàngó tó bá pé Yorùbá lè fẹ́ já lọ kí ni ìtumọ̀ Ṣàngó. ó mà ga o. no lálẹ́ yìí ṣé lárúbáwá ni Ṣàngó. ẹja lọ sí lárúbáwá ni nǹkan bèrè náà. kí ni ìtumọ̀ Ṣàngó. ẹ máa gbọ́ ṣé lárúbáwá ni ẹni ṣé lárúbáwá ni. ṣé Yorùbá ni Ṣàngó ni. ṣé lárúbáwá ni ẹni sùn ṣé lárúbáwá ni. orúkọ yẹn à ń sọ̀rọ̀ nípa orúkọ yẹn. ẹ kàn dáhùn ṣé lárúbáwá ni èmi ò bá yín ṣé lárúbáwá ni. ṣé Ṣàngó jẹ́ ọmọ lárúbáwá. ìṣe bẹ́ẹ̀ ni sọ pé mo ní ṣé lárúbáwá ni àbí India. èmi ò mọ̀ kò bá jọ ẹ máa gbọ́ so ẹ wá padà síbi tẹ́ wà bẹ́ẹ̀ ṣe ti mọ̀ yẹn à ń béèrè lọ́wọ́ yín pé kòránì gbà yẹn àtàdísì gbà yẹn kí ló dé tí wọ́n yìí ń lò ẹ máa gbọ́ ibi táwọn lọ lélẹ̀ ibi táwọn lọ lélẹ̀ Allah lẹ́ni tó bá fi Islam lẹ́ òní kí wọ́n pa ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ jọ́ ọmọ Ìbàdàn ṣe fọwọ́ sí kọ́ pa ẹni tó bá fi Islam lẹ̀. bẹ́ẹ̀ni eku wọn fọ ẹsẹ tó wọ ní Islam láìkírọ àfidín ìyẹn òkín ẹdúná Ọlọ́run sọ pé láìkírọ àfidín kò sí tíyàn fi pamúyàn mú ọ̀fọ́sì yẹn wọnú ẹ̀sìn Islam. ẹ bọ̀ ó ti wá lóhùn ṣe mú kí lè fẹ́ pa á fún olúwa kí lè fẹ́ pa á fún. ìwọ ló sọ pé ẹ̀sìn mo fẹ́ lílù ní ibi tó bá ti ń lo ṣẹ̀ríà tó bá kọ́kọ́ gbàyàn pé ó ṣe Islam ó yá ẹ tì mọ́lé. yes wọ́n tì mọ́lé yes. gbọ́ gbogbo nǹkan tó kù ní wípé tán pa torí pé wọn ò fọ́ọ̀sẹ̀ láti wọlé. so Mr. Ali ẹni sùúrù gbogbo ọmọ Yorùbá gbọ́ àti Mr. Ali ẹni sùúrù ẹ ti yanjú yẹn Mr. Ali ẹ dúró náà Mr. Ali. ẹ jẹ́ mi náà sọ Kùránì wa tá a ṣe. Mr. Ali ẹni sùúrù Mr. Ali gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wa tẹ́ ń gbọ́ wa nílẹ̀ yín ya bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa bọ́dà wa mo rò bóyá nǹkan tá à ń sọ ẹni sùúrù ṣe rí ṣèríà lọ tí wọ́n ti ń polówó fún pọ̀ wọ́n fẹ́ yìí wọ́n á yìí máa bá yín ṣe ìsìláàmù kò kí ń ṣe tipátipá ṣe rí tó bá ti bẹ̀rẹ̀ ṣèríà lọ nǹkan tó máa sọ fún yín nìyẹn pé kí ló gba ìsìláàmù fún bíyàwó tí wọ́n bí sínú ẹ̀ tí wọ́n pé àwọn bàbá ẹ̀ àwọn ìyá ẹ̀ ló bí ẹ̀ ò mọ̀ bí ìgbà tó dàgbà ìwọ náà bára ẹ̀ pé mùsùlùmù ni ẹ́ wọ́n máa sọ fún ẹ pé ṣé òfin tipátipá mú ẹ wá ṣe ìsìláàmù wọ́n á dẹ̀ parí ẹni náà. kó o dẹ̀ lọ sí pílátífọ̀mù tiẹ̀ tó bá fẹ́ sọ kínní jẹ́ sọ̀rọ̀ náà ìwọ nìkan ló wà ń bí ni. DJ Cass ẹ fi wọ́n lẹ̀. wàhálà tí yín nìyẹn. DJ Cass ẹ fi wọ́n lẹ̀ so nǹkan tó wọn máa sọ nìyẹn wọ́n á ní ṣé wọ́n fi tipátipá mú yín láti ṣe Islam so
mo rò bí àwọn èèyàn ti gbọ́ ń lé báyìí pé ẹgbẹ́ ṣe òkùnkùn ní Islam. bá So lè wá Mr. Ali ẹ ní jẹ́ sùúrù. sọ̀rọ̀ No, ẹ̀yin náà lè máa sọ̀rọ̀, mo fẹ́ fún yín mic Mr. Ali. So ẹ ṣí mic yín Mr. Ali. Ṣé ẹ fọwọ́ sí pé kí wọ́n fẹ́ ọmọ ọdún mẹ́fà náà ṣe fọwọ́ sí yẹn náà? Ẹ lè ṣí mic yín báyìí. ó sọ̀rọ̀ nù Ṣe bó fọwọ́ sí ṣe kọ́ fẹ́ fẹ́ ọmọ ọdún mẹ́fà? ẹ lè tọrọ sí mi lẹ́nu ò kì í ṣe òmùgọ̀ dá máa sọ pé ṣé ojú báyìí ni imú báyìí ni ẹ jẹ́ kọ́kọ́ sọ fún yín kùránì wa kò ń ṣe pé ìwé lásán constitution ni bí nàìjíríà náà ní rules and regulation ẹ̀ ó ní constitution nàìjíríà náà ní constitution ẹ lè wá sọ pé ẹ fẹ́ eradicate constitution àwọn èèyàn kan constitution wa ní kùránì tí ẹ̀ ń gbọ́ mi yé tó bá wá wù ẹ́ pé ó fẹ́ wọnú Islam wàá kí ni wàá adapt mọ́ pẹ̀lú constitution yẹn ni. all right ẹ ṣe gan Mr. ẹdún Ali. olówó èkó ẹ̀yin èèyàn ẹ ti rí báyẹn pé Islam political movement ni Nǹkan tí masquerading ń as dalẹ̀ ni. religion ó kàn ń ṣe Islam wọn kàn fi ń tàn yín ní pé ẹ̀sìn ni irọ́ ni o political movement ní ẹ̀kọ́ mi ni. ilẹ̀ yín ni wọ́n fẹ́ gbà o wọ́n fẹ́ sọ yín dẹni àánú ni o wọ́n sọ pé constitution tó dọ̀tí yín ò dá àbí constitution ti Islam àti Allah wọ́n ń fi Islam gbalẹ̀ ni Muhammadu tó dálẹ̀ ó dálẹ̀ torí pé ó fẹ́ máa gbalẹ̀ kiri ni Muhammadu náà ó jalè tó fi kú ni ó fi gbalẹ̀ tó fi kú ni o Islam gbalẹ̀ ni o ẹ ṣe. Mr. Ali ní mi 15 years lọ fẹ́ mọ́mí ọ̀hún. Mr. Ali ẹ ṣí mic yín. constitution Mr. náà Ali Mr. Ali ẹdín ní sùúrù ṣáà lè fẹ́ ọmọ ọdún mẹ́fà ẹ ṣí mic ṣe lè fẹ́ ọmọ ọdún mẹ́fà náà. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọmọ alaikum salam. Kí n gẹ̀ka ní Mr. Ali ẹ ní sùúrù. ẹ jẹ́ mi ẹ wá lọ ṣe kọ́tì máa kọ sọ. Mr. Ali ẹ ní sùúrù ẹ kí Mr. King sọ̀rọ̀ Mr. Ali because ẹ̀yin fẹ́ jà ní Mr. King ẹ ṣí mic yín. A'udhu billahi minash shaitanir rajim. Mr. King ẹ̀ka alẹ́. So nǹkan tá à ń sọ ni pé ṣé ẹgbẹ́ Salamu òkùnkùn alaikum ní wa Islam? rahmatullahi wa barakatuh. Yàmú alaikum salam wa rahmatullahi. Salamu alaikum. Yàmú alaikum salam. A ní ṣé ẹgbẹ́ Salamu òkùnkùn ní alaikum. Islam àti dáyín lóhùn. Ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam kí ló dé tí Allah ní kí wọ́n pa ẹni tó bá fi Islam wọ̀? Ṣé Mr. Olówó Èkó ló ń sọ̀rọ̀ rẹ̀? Ẹkú àtàárọ̀ adẹ̀kú akú gbogbo atótónu àtàárọ̀ náà Ọlọ́run ní jẹ́ àní sọ ìta fi bọ́ sọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ohun tí a dẹ̀ máa sọ Ọlọ́run á dé kí ká má sọ ìta fi rí àkóbá adẹ̀nírì tí yóò gbé wa dé ọgbà ẹ̀wọ̀n Ọlọ́run á máa túbọ̀ fún yín sọ pẹ̀lú ògo Ọlọ́run. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ béèrè ẹ̀sìn Islam ń ṣe ẹ̀sìn jàgídíjàgan kò dẹ̀ kì í ṣe ẹ̀sìn ìpànìyàn bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀sìn ìtàjẹ̀sílẹ̀ ṣé nǹkan tí mò ń sọ yé. So ẹ̀sìn yóò wá àkọ́kọ́ ká wo pé kí ni ìtumọ̀ Islam ní ìtumọ̀ Islam wọ́n mú látara salam tó ń túmọ̀ sí àlàáfíà tẹ́ bá wá wo ká gbé láti gbogbo ogun tí ànábì Muhammad jà nígbà tó wà láyé gbogbo ogun tó jà pátápátá gbogbo ogun tànábì jà ànábì ò gbé idà síwájú kọ́lọ́run tó fún idà nígbà tó di pé ká gbé láti Mẹ́kà. nẹ́tíwọ̀kì yẹn gan mọ̀ pé ṣe ló ń parọ́ ẹ̀rí nẹ́tíwọ̀kì yẹn bóyá ń ṣe. ìgbà tí wọ́n lé kúrò ní Mẹ́kà táwọn kì í finá mọ́ tó bẹ̀rẹ̀ sí ní gbógun mọ́ tó bẹ̀rẹ̀ àwọn ọlọ́kọ́kọ́ gbógun jà kó tó di pé ànábì máa jà. ogun tí ànábì kọ́kọ́ jà ogun tí ànábì kọ́kọ́ jà. as the king of lies. ogun tí ànábì kọ́kọ́ jà ànábì kò máa gbé ìjà pẹ̀lú